Ẹ káalẹ́ gbogbo lé o, mo kí gbogbo wọn káàrọ̀ oòjíire. Season 9 wà ló ń kí n bí láti Odùduwà TV radio. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lálẹ́ yìí ó já sí orí ọ̀rọ̀ tó kan ni lóminú. Ọ̀rọ̀ tí ó rẹ̀ ọ̀rọ̀ yẹn ó wúwo àmọ́ a máa láti sọ náà ni. Àwọn Fúlàní pa ìkan nínú àwọn ọmọ wa. Ó sọ ìyàwó àtàwọn ọmọ di aláìní bàbá àti ó sọ ìyàwó di opó, àwọn ọmọ ń di aláìní bàbá, àwọn Fúlàní. A máa sọ ètò yẹn aṣàlàyé. A máa wo àwọn àwòrán kéékèèké kan báyìí sìn ká tó bẹ̀rẹ̀ ètò yẹn. Máa yọ ojú mi kúrò lórí fọ́nrán sìn kẹ́lẹ̀ rí dáadáa. Àwọn á sọ̀rọ̀ lẹ́yìn ẹ̀, àwọn á sọ̀rọ̀ lábẹ́ ẹ̀ máa gbọ́. Ó ṣe pàtàkì aṣàlàyé bí kíní yẹn ṣe wáyé àti wọ́n á ṣàlàyé àwọn kankan àbí méjì lórí ẹ̀. Torí ọmọ ọ̀gbẹ́ni tí wọ́n pa yìí, ó jẹ́ ara àwa Odùduwà movement. Ó dẹ̀ ṣe pàtàkì ká ṣe àwọn kankan kó bàbá bá lè ṣe ní ta bá lè ṣe ṣọ́rọ̀ mi yé yín. Torí ẹ̀ mo ṣe ní pé ká gbé ètò ìwà yìí. Ẹ ṣeun. Ó lọ báyìí, ẹ jẹ́ kí n sáré ṣe báyìí. Tó orúkọ ọ̀gbẹ́ni náà ni Yomi Olukoju aka Baron. Ẹ rí bọ́n ṣe dúró. Àwọn Fúlàní wọ́n yìn níbọn pa. Ńgbà tó rí wọn lórí ọkọ̀, torí ńgbà tó ń lọlé, ó ń padà lọlé láti ibì kan, ó wá gba ọ̀nà kan ṣá. Ọ̀nà tó wá gbà yẹn wọ́n mọ̀ pé àwọn kan ti ń tẹ̀lé wọn. Ó dà pé ó wà lórí ọ̀kadà bá ṣe ń gbọ́. Ńgbà tó rí pé àwọn ti fẹ́ yí òun ká pẹ̀lú ọ̀kadà wọn ló bá bọ́lẹ̀, ló bá wọgbó sáré. Ibi tó ti gbé sáré, wọ́n bá yìn ní ọta àbọn. Ọta àbọn yẹn, òun ni ẹ máa rí, a máa ṣàlàyé díẹ̀díẹ̀. Mo fẹ́ kẹ́ rí kóyè wa náà ni. Ṣẹ́rí ẹ máa ṣe ń sin bá débẹ̀ kí n máa dá dúró kẹ́ wo ọ̀rọ̀ yẹn. Òun nìyẹn o, ẹ wo náà. Ẹni tí wọ́n gba ẹ̀mí ẹ̀, ẹ wo náà, ṣẹ́rí náà. Ẹ rí pé ọ̀rọ̀ yìí kò ń ṣọ̀rọ̀ tí a kàn máa dákẹ́ sí mọ́. Ẹ wo, òun rẹ̀ o. A fi ojú ẹ̀ torí gbogbo ẹ̀jẹ̀ ó kún gbogbo ibẹ̀ yẹn torí ẹ̀ láti fi bò kó máa jẹ́ pé bóyá ẹ̀jẹ̀ ni wọ́n pa á síbẹ̀ yẹn. Ó bọ́lẹ̀ lórí ọ̀kadà tó wà, ó bá sá sínú igbó pé bóyá tóun bá lè sá kó lè rí bí. Wọ́n bá fi ìbọn gígùn tó ń pè ní sniper, wọ́n bá yìnbọn yẹn. Ọta àbọn tí wọ́n fi pa òun lẹ̀ ń wòye o. Ìkọ́nú ẹ̀ wọ́n ti lò, ìkejì òun ló jábọ́ lẹ́lẹ̀. Wọ́n rí láàrin, wọ́n rí nítòsí bí wọ́n ti gbé yìn. Ṣé mọ̀ pé òun wà nínú igbó? Ṣẹ́rí pé yóò yàtọ̀. Ẹ jẹ́ kí n fa padà sẹ́yìn kẹ́rí. Ṣẹ́rí bí tóun wà, ṣẹ́rí bí tí ọta àbọn ti wá wà tó jábọ́ lẹ̀. Ṣọ́rọ̀ mi yé yín. Ẹ wo. So wọ́n gbé sínú pósí láti ṣètò bó ṣe máa sin. Òun là ń wòye o. Ọmọ Kaaro Ojiire, ẹ jẹ́ á sowọ́pọ̀ o. Ẹ jẹ́ á sowọ́pọ̀ o. Òun rẹ̀ o. Ẹ jẹ́ mo fẹ́ kẹ́ rí bẹ́ẹ̀ dáadáa, má bínú. Ìyàwó àtọmọ àwọn ló wà láàrin yìí o. Ìyàwó ní màmá Sarah. Òun rẹ̀ o. Àbúrò ọkùnrin 3 ló ní. Ó dà pé ìkan rèé, àwọn méjì wà ń bẹ̀ yẹn. Ṣọ́rọ̀ mi yé yín. Ẹ jọ̀ọ́ mo fi àsìkò rọ̀ gbogbo ọmọ Kaaro Ojiire. Ẹ yé máa dárìn mọ́ o. Tó bá ti ń dọ̀wọ́ alẹ́, ẹ jọ̀ọ́ ẹ máa rìn lápapọ̀. Àìkọ́wọ̀ nípa ọmọ ejò ló ń jọ ọmọ ejò ń yà. Òwe ló ń pa fún wa yẹn. Ẹ má bínú tó túbọ̀ ìwé wọn jẹ́ yẹn àgbà. Aláti ṣe àtúnṣe o. Ẹ jẹ́ ká sì máa tẹ̀síwájú. Òun rẹ̀ o. Tí mo fẹ́ wá sọ, ìyàwó nìyẹn, ṣe ti rí ìyàwó nìyẹn o. Màmá Sarah nìyí o. Àwọn ọkùnrin 3 tó kù tí bàbá wọn tí wọ́n fi lè sẹ́yìn. Ẹ jẹ́ kí n gbé àwọn orin padà wá jáde so ká lè rí mi.
ṣé wá rí i pé n tí a rẹ̀ wá ń béèrè lọ́wọ́ kí ẹ̀mí rẹ̀ sinmi ní àlàáfíà, a dẹ̀ ń bí gómìnà Akérédolú kí wọ́n dá sí ọ̀rọ̀ yìí ní kíákíá, torí wọ́n láti pèsè owó àtúnṣe fún láti bá ṣe tọ́jú àwọn ọmọ yìí àti ìyá náà, torí àwọn Fúlàní náà á pa àwa ọmọ onílẹ̀ lórí ilẹ̀ tàwa o. Ẹ jẹ́ kó yé wa o, bọ́dẹ̀ ṣe ń ṣèrè kàkàkà dẹ̀ máa ran ara wa lọ́wọ́, àwọn là ń kọ́kọ́ tọ́jú. Àwọn àlejò tí wọ́n fẹ́ gbalẹ̀ mọ́ wa lọ́wọ́ ni àwọn Fúlàní yìí o. Ẹ̀yin ọmọ Kaaro Ojiire, ẹ jẹ́ ká wo ohun tá a máa ṣe. Ó ṣeé ṣe a máa gbìyànjú bóyá lọ́sẹ̀ tó ń bọ̀ a máa gbé màmá Sarah wá sórí ètò. À ń ṣètò yẹn lọ́wọ́, àmọ́ ká tó ṣe gbogbo yẹn a ní ká kọ́kọ́ fi ọ̀rọ̀ yìí tó gbogbo ọmọ Kaaro Ojiire létí pé ohun tó ń ṣẹlẹ̀ rèé o. Ara tó yẹ kó máa ṣẹlẹ̀ ni pé gbogbo ọmọ Kaaro Ojiire tí wọ́n bá pa, tí àwọn Fúlàní bá pa, ó yẹ kí wọ́n máa sanwó àtúnṣe fún wọn, fún ẹbí wọn. Ẹ wòran sìn, màmá Sarah ń sìn, ìyàwó olóògbé Yomi Olukoju, kí Ọlọ́run fi ọ̀run kẹ́ ìyàwó ẹ̀, ọmọ mẹ́rin ni ó máa tọ́jú. Níbo ló máa ti gbé rí kíní? Irú nǹkan báyìí ló yẹ ká ní pé ara ta yẹn sọ pé níjọba rèé. Àwọn gómìnà wọn ò débẹ̀, àwọn ọlọ́pàá wọn ò yọjú. Kódà bọ́n ṣe sin ẹ̀rí, bọ́n ṣe lọ sin wọ́n, kò sí àwọn kan tó jáde pé nǹkan báyìí o, ẹ wò ó. Kò sí pé bóyá àwọn ọlọ́pàá, ó yẹ káyọ̀ kan wà ń bẹ̀ yẹn. Ta ló dúró? Ṣé àpẹẹrẹ ara ta ṣe fẹ́ kúrò nínú ìjọba amúnisìn? Àwọn ìjọba wa wọn ò dúró ti àwa ọmọ onílẹ̀. Ó wá kù sí ọwọ́ wa káwa dúró ti ara wa o. Sọ̀rọ̀ mi yé yín? Ní tí mo ṣe fẹ́ sọ ọ̀rọ̀ tí mo ṣe ní kí n gbé ètò ìwà lálẹ́ yìí nìyẹn. Tẹ́ bá dẹ̀ gbọ́ ètò yẹn bá máa pín fún àwọn èèyàn, torí yóò ṣe pàtàkì. Ọmọ wa ni, Oǹdó ló ti wá. Ìyàwó ẹ̀ òun lẹ̀ ń wò láàrin. Ìyàwó gangan màmá Sarah òun ló wà láàrin yìí. Àwọn èèyàn adúpẹ́ pé àwọn èèyàn jáde níjọ́ yẹn, àmọ́ àsìkò tó ẹ wo bèrò ṣe pọ̀ sìn. Ǹjẹ́ tó bá yẹ kí gbogbo wa tá bá ń so ọ̀pọ̀, tá bá jọ ń ṣe nǹkan lápapọ̀ nígbà tá wà láyé, púpọ̀ nínú wa wọn ò ní pa wá báyìí. Ẹja sowọ́pọ̀, ẹja sowọ́pọ̀ ká gbòmìnira yìí. A ní ìròyìn ayọ̀ láàrin nǹkan ọ̀rọ̀ ìbànújẹ́ báyìí. Ìròyìn ayọ̀ ni pé petition yẹn wọ́n ti parí ẹ̀ sìn. Wọ́n máa ṣe ìkéde pàtàkì lọ́la lórí petition yẹn. Ẹ máa retí ẹ̀, ó máa jáde, ó máa wáyé lọ́la. Àmọ́ síbẹ̀síbẹ̀ olóògbé àìmọye aláti máa kọ orúkọ gbogbo àwọn tó ń pa yìí. Gbogbo ìkọ̀ọ̀kan wa báyìí wọ́n lè kàn máa owó àtúnṣe fún ọmọ Yorùbá kó lè yé wa pé a jẹ́ èèyàn pàtàkì. Sọ̀rọ̀ mi yé yín? Kí Ọlọ́run fọ̀hún kẹ́ ẹ wòran. Ẹ jẹ́ kí n lọ sí ìparí kínní kí n fi hàn yín. Mo fẹ́ fi lọ sí bíbá kẹ́ wò. Màmá Sarah nìyẹn pẹ̀lú ọmọ mẹ́rin. Ìjọba ò dẹ̀ gbọ́jú, wọn yọjú sí. Ó yẹ kí èèyàn kan, èèyàn ìjọba kó wà ń bẹ̀ yẹn. Tó bá jẹ́ pé a jẹ́ èèyàn pàtàkì níwájú àwọn ìjọba Yorùbá wa tó jẹ́ pé tó wà lórí ilẹ̀ wa, tó ń pera wọn náà ọmọ Yorùbá. Gbogbo ọmọ Yorùbá tó bá pa lórí ilẹ̀ èdè wa nípínlẹ̀ kọ̀ọ̀kan báyìí, ó yẹ kó máa ṣe àtúnṣe. Di bá ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, wọn ò tí ì san owó àtúnṣe fún àwọn ẹbí Dr. Aborode àtàwọn tó pa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn tó má rẹ̀ mú sẹ́wọ̀n nínú àwọn Fúlàní tó pa wọ́n ṣe lọ́n fi wọ́n lẹ̀. Ẹ rí i pé ọwọ́ wa ló kù sí báyìí. Ẹ jẹ́ kó yé wa o, ẹ̀yin ọmọ Kaaro Ojiire. Ẹlẹ́ẹ̀kan sí, a wo ètò yìí, àwa mú ètò yìí, ètò yìí wá sí òpin. A kàn fẹ́ ṣe díẹ̀ náà ni. A máa tún padà wá. Ó ṣeé ṣe ẹ máa retí pé a máa gbé ìyàwó olóògbé màmá Sarah, a máa gbé wọn wá. Wọ́n ti sọ wọ́n di opó báyìí o. Àwọn Fúlàní ló lè ń ṣiṣẹ́ yìí o. Ẹ jẹ́ ó yé wa o, ẹ jẹ́ àsowọ́pọ̀ o. Ẹ jẹ́ ká gbọ́ lẹ́ẹ̀kan sí. Ẹ wòran. Kí Ọlọ́run fọ̀run kẹ́ ọ, ẹ wòran.
ẹ wọ̀n náà ìbọn tí ọta ìbọn rẹ̀ yẹn o ṣẹ́ràn wọ́n sọ ọ́ di olóògbé o ṣé bá ṣe máa wò nìyí ẹ wọ̀n náà ìyàwó ẹ̀ pẹ̀lú ọmọ 4 tó ẹ̀yin ọmọ Kaaro Ojiire kí lè rí ọ̀rọ̀ yìí sí ẹ̀ tẹ́ bá ṣe ń wò ẹ bá wa fi ẹsẹ̀ nǹkan gbọ́dọ̀ nǹkan àbí méjì lórí ẹ̀ ó ṣe pàtàkì ǹjẹ́ kò ṣe pàtàkì kí ó jẹ́ pé gbogbo lórí ìpínlẹ̀ lórí ilẹ̀ tiwa gbogbo ọmọ wa tá máa pa báyìí kán bẹ̀rẹ̀ sí ní san owó àtúnṣe ṣé wọn pé ìjọba àpapọ̀ wọ́n sanwó fún àwọn tó ń wọlé láti wá pa wá àwa tàlẹ̀ nílẹ̀ ǹjẹ́ kò yẹ káwa náà wàá máa sanwó pé ìkankan ní wa tó máa ṣe léṣe ẹ̀bùn tó máa pa ká sanwó àtúnṣe àbí tó pọ̀ jù ni kí lè rí ọ̀rọ̀ yẹn sí. Season ẹwà ló ń kí n bẹ̀ mo dúpẹ́ fún àsìkò tẹ́ fún mi láti gbọ́ ọ̀rọ̀ yìí ẹ rí i pé mo gbìyànjú mo kọ́ gbogbo kíní ní èdè wa torí àwa náà ni kíní kan mo dẹ̀ fẹ́ kí ọ̀rọ̀ yìí kó rìn dáadáa ẹ bá ṣe ń gbọ́ ẹ bá máa pín kókó ọ̀rọ̀ là ń sọ yìí àpẹẹrẹ pé a jẹ́ èèyàn pàtàkì ni pé tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí èèyàn kankan nínú wa báyìí kíjọba wa kàn gbé ìgbésẹ̀ láti ṣe àtúnṣe ó ṣe pàtàkì wọn kàn lè jẹ́ ká máa kú lọ bẹ́ẹ̀ yẹn tell mi yé yín tó ẹ jẹ́ ká gbìyànjú ẹ jọ̀ọ́ mo tún ràn gbogbo wa ẹ jẹ́ ká gbáradì o àwọn onídàábòbò ẹ jẹ́ ká ṣètò àwọn ọlọ́kadà ẹ máa yégun ọ̀kadà àwọn Fúlàní o pípa náà pa wá o kí Ọlọ́run dẹ̀ fẹ́ ọ̀run kẹ́ alàgbà Yomi Olukoju kí Ọlọ́run dẹ̀ kí àwọn ìdìbò kan náà bá wa ṣe pé kí ìyàwó wọn kí wọ́n lè kí ẹ̀kan tún lè rí àánú lọ́wọ́ gbogbo alápapọ̀ pàápàá jùlọ ìjọba torí gbogbo kínní wọn àìpèsè ìdáàbòbò fọ́mọ ìlú ló fà á táwọn Fúlàní fi ń pa wá o ìjọ òye wa o àbí mo purọ́ ẹja mi ń lọ tó bá yẹ irọ́ mọ̀ ń pa o tó ẹ̀yin èèyàn wa àrùjù báyìí lọ ẹ ṣeun adúpẹ́ fún bẹ́ẹ̀ ṣe fetí sí ètò ẹ bá máa pé ètò ìbẹ́ bá ṣe ń gbọ́ ẹ ṣeun ó dìgbà kan náà àti màrí bá sọ̀rọ̀ Citizen wa ló ń kí yín bí láti rojú wa tìmìlẹ̀ tì ó dàbọ̀.